wá ní ìdí tí mo fi pé Sunday ní tí mo fi ní Sunday ju àwọn ọba lọ nìyẹn nítorí Sunday jáde ó jà fún wa àwọn ọba wa keep quiet ẹ̀yin èèyàn ẹ bá mi rórí sí náà tí n bá jẹ̀bi bí wà láìtàlá ẹ mọ̀ pé mo máa ń tètè kọ I'm here to be corrected ẹ sọ fún pa rẹ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀dà màá ní òkè màá wá béèrè lọ́wọ́ ẹ tó bá kọ́ tó bá jẹ́ nǹkan tí mo lè fi fún ẹ lésì lójú ẹsẹ̀ màá fún ẹ lésì ó ti yé yín. gbogbo tí bó tọrọ ibi kí. màá fún yín lésì tí ó ti yé yín mo á rí i pé ọ̀rọ̀ yìí ó ti ń fàágùn gan gbogbo wọn jáde oníkálukú wọn jáde wọn kàn ń ṣe ṣó lórí pé ààrẹ sọ̀rọ̀ ààrẹ ṣe gbá ààrẹ ṣàwo màá sọ̀rọ̀ nítorí pé mo mọ nǹkan tí mò ń sọ àwọn òjókòó sílùú òyìnbó lásán bí ṣe wà yìí sì inú máa ń bí mi tí bá ti wà ń ta ni toró òyìnbó la máa sọ throughout àwọn ọmọ mi mọ̀ tí bá sọ òyìnbó díẹ̀ máa sọ yorùbá díẹ̀ ni yorùbá mo fi bá wọn sọ̀rọ̀ wọ́n lè máa sọ kó dùn mọ́nàmọ́ná o wọ́n máa dá mi lóhùn lóyìnbó mo mọ̀ pé garanti tọ́mọ mi bá jókòó tìyàn tó bá sọ yìí pé ẹja lọ pa máa yìí ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìdí kàbìtì nìkan làwọn ọmọ mi ò mọ̀ gbogbo nǹkan tí mò ń sọ yìí tó bá jókòó tì mí báyìí gbogbo ẹ̀ náà mọ̀ every guarantee no understand but ẹ jẹ́ ká ṣe nǹkan tó dáa ni mo ṣe correct àwọn people yẹn mo wá pé èdè yẹn èdè tí wọ́n tún lọ ń gbé jáde padà yé o ẹ̀yà kẹsẹ̀ tí ní ààrẹ ṣé ètò ṣe fàlàáfin èmi ọmọ ajílà lẹ́jọ́ àwọn ọmọ ọ̀yọ́gun òjọ́ sọ pé ṣé ètò gbé kiri ń gbà kan mi ì dẹ̀ fẹ́ dárúkọ ìyá yìí ọ̀rọ̀ yẹn ìyá ti bọ́ta ó ti sọ fúnra rẹ̀ pé èmi lu Ọ̀yọ́ Mèsì náà dẹ̀ lu láyìpọ̀ fún mi mo ti kọjẹ́ àwọn tó kọ́ wọn bọ́ ṣe ń ṣe voice inú ilé àmọ́ wọn ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ mi ní lọ́bẹ̀ yẹn rárá ṣé wàá rí bàbá wa Ìgbòho Òòṣà ọmọ aládìkún ni tí kì í di tiẹ̀ láàbọ̀ ìdí tí mo fi sọ̀rọ̀ ẹ nìyẹn máa yí jà fún wa nílùú Yorùbá ni máa yí ò ní ká kò fẹ́ kí ìlú yẹn bàjẹ́ ọmọ ọlọ́mọ kò lè dún lé kò lè dúró lóko wọ́n wá mú gbogbo àkáǹtì ẹ̀ wọ́n parẹ́ wọn ò ṣí àkáǹtì ẹ̀ di bá ṣe ń sọ̀rọ̀ yìí tó bá yẹ pé kò lọ́nà míì tó lè fi jẹun kọ́ ṣé ìlú òyìnbó jẹ́ ìlú Sunday Igboho nǹkan tó yẹ káwọn èèyàn sọ wọn ní sọ àsìkò tó yẹ kán jáde wọn jáde àwọn náà sọ títí gbogbo àwọn tó kó tì wá wọn mú nǹkan tó ń ṣe so now that is the only way tí mo fi sọ wípé olóyè ju ọba lọ nǹkan tí mo sọ nìyẹn kì í ṣe pé olóyè ju ọba lọ ní nǹkan kan ṣé olóyè dáadé ni ọmọ ọba ní náà bò kò dáadé but nítorí wípé àwọn ọba wa refuse láti gbèjà wa ni. Thank you very much princess nítorí pé wọ́n refuse láti gbèjà wa ni mo ṣe sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹ mọ iye ẹ̀mí tó lọ ṣá ẹ mọ iye àwọn ọmọ wa tó kidnap wọ́n tó pa ọba aládé kí fúlàní pa á lọ́ba àwọn èèyàn kàn fẹ́ ká revisit bí I don't want to go that way anymore nítorí ọ̀rọ̀ yẹn náà ṣe pa àkáǹtì mi àkọ́kọ́ ẹ rí pé tẹ bá wọ ẹ rí pé ààrẹ Almaroof TV2 ni but nítorí ọ̀rọ̀ yẹn náà ṣe pa àkáǹtì mi bàbá wa Tinubu ló wà ń bẹ̀ ń sìn náà ó máa da kò da oníkálukú ti moscos èmi ò ní láti wá bú ẹni kankan but talking about Yorùbá race ìwọ̀nba táwa mọ̀ afẹ́jẹ́ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọmọ wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àbúrò wa ẹ̀yin tẹ́ kódà ẹlòmíì jù mí lọ lórí ibi tí kò mọ nǹkan tí mò ń sọ yìí ẹ parọ́ àrólé bàbá mo rí ẹ tẹ́ntẹ́ kò ní bàjẹ́ brọ́dà mi so irú kíní yẹn náà fi pa ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe Yorùbá nation àrólé bàbá tẹ́ntẹ́ rí nǹkan tó jẹ́ kí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ péjì every one of us tí n bá wá ní Sunday Igboho ju àwọn Aláàfin ó ju kíní lọ ṣebí mo dárúkọ bàbá tèmi náà Ìyá Kẹsẹt sórí ẹ̀ ò pé ní Ìyá Kẹsẹt àrólé bàbá tẹ́ntẹ́ Ìyá Kẹsẹt ti tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Sunday ló tún sọ ó sọ ọmọ tèmi náà ó bú mi lọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ màá sẹ́ǹdẹ̀ sí ẹ ó ní mo ṣe fún tán orí ìyá yẹn ò pé ó dàbẹ̀ ń pé tí wọn bá ti discipline ìyá yẹn kò ní mọ nǹkan tó ń sọ nítorí mo dákẹ́ fún mi tẹ̀lé mọ́ mo ti ní kó má ta sọ̀rọ̀ mi mọ́ tó bá ti rọ̀rọ̀ mi kó fọgbọ́n sí mo ti ní gbogbo nǹkan tó sọ ó ti ń dárúkọ mi ti pẹ́ náà mi ì dáhùn mo kó tún lélẹ̀ láàárọ̀ yìí and you think you guys can come for me ẹ dẹ̀ wò mí sùsùn ẹ wò mí pé mo jẹ́ ẹnìkan tó lè dákẹ́
tó máa dákẹ́ fún yín but èmi ni pé tí n bá ti sọ̀rọ̀ báyẹn sìn mi ní padà wá báyẹn sọ̀rọ̀ mọ́ mi ní dá sí mọ́ ìdí tó fọ̀rọ̀ ẹni ẹjọ́ ẹ sọ fún Ìyá Kẹsẹ̀ kó lọ lo oògùn ẹ̀ orí ìyá yẹn ti burú o Ìyá Kẹsẹ̀ torí ẹ burú o ò gbádùn o ìwọ wálé kí ìwọ náà wá ṣe gbogbo ìta wà ń ṣe ṣèbí tèmi bá wálé mò ń ṣó ara mi mo rìn mi ìgbọ́lọ́pàá kó tó jẹ́ ìkógan mò ń rìn wọn máa rí mi pé ààrẹ ẹ̀yin kọ́ dẹ̀ máa tún sọ pé èmi kọ́ alẹ́ mi ni èmi ní sí ààrẹ àmọ̀ yín tó fẹ́ lù mí ni láti airport tí mo ti ń bọ́lẹ̀ báyìí débi pé immigration gan dá mi mọ̀ because ọ̀rọ̀ tí mo sọ wọ́n ń gbọ́ ẹ má ṣe mistake ẹ̀yin yẹn o I want you to listen to this very well kò sí ẹni tó máa ń sọ̀rọ̀ láyé yìí tí àwọn ò lè gbé àwọn lè gbé mi nínú ọ̀rọ̀ torí kò ṣeé dá padà ẹ̀yin lóhun tí bá dẹ̀ ti sọ kò ṣeé dá padà tí bá rí pé mo sọ̀kò yẹn tí àwọn alálùbáríkà èèyàn bá pè mí pé Alhaji Ààrẹ Almaroof nǹkan tó sọ yẹn ò dáa máa padà mo fi Ọlọ́run búra àwọn brọ́dà mi láti England London èmi àti brọ́dà mi kan mi ní dárúkọ ẹ̀ I get an argument lánàá a dẹ̀ parí ẹ̀ nǹkan tó ń pè lọ́mọ Yorùbá nìyẹn ó fi ìbínú sọ̀rọ̀ sí mi ó ní òun dẹ̀ mọ̀ wípé tóun bá fi ìbínú òun mọ̀ pé ó lóun alájà àló sọ fún pé òun expect bọ̀bọ̀ yẹn á máa wò mí ó lóun expect èsì tó da lẹ́nu olóhùn tó lóun mọ̀ ìjọ yìí gan lọ ó fi ìbínú sọ̀rọ̀ mọ́ èmi náà wàá fi ìbínú dá lóhùn àbùjọra wa later a máa padà calm down mo ní why can't you just listen to my side mo ní tó bá yẹ pé bóyá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ asán ni màá dẹ lóhùn ní ààrẹ mo mọ̀ pé tí mi bá bìbínú sọ̀rọ̀ ìbínú yẹn lèmi náà wàá fi dá lóhùn àwa ṣe calm down nǹkan tó ń pe Yorùbá ni Ìyá Kẹsẹ̀ tí orí ẹ̀ ò pé mo ní àǹfààní láti bú ẹ ó jù mí lọ mo respect ẹ gẹ́gẹ́ bí àgbàlagbà mi ì fẹ́ bú obìnrin ẹ máa rí i pé tí bá ń jà nítorí pé tí bá ń bú obìnrin ó máa ń dàbẹ̀ pé mò ń bú ìyàwó àtàwọn ọmọ mi nínú ilé ni mi ò láìkè kí n máa bá obìnrin argue tó o bá fẹ́ advice mi Ìyá Kẹsẹ̀ yóò ní máa advice mi kó máa bú mi ò ń bú mi ó dẹ̀ sọ pé jàkọ́ ó ní ṣe oríire tó bá ti tó bí ẹ da Ìyá Kẹsẹ̀ pẹ̀lú golóṣì tó gbé sójú yẹn Fúlàní ni ẹ kí ló kọ ẹ pẹ̀lú ọmọ Yorùbá náà ẹ má bínú o ẹ̀yin tẹ́ ẹ bá jọ ọmọ kóra bí lọrin bí ìwọ tó bá kárẹ pọ̀ ọmọ Yorùbá àkà ẹkúnra wa ìwọ tó bá ní Fúlàní ni ẹ ìdí tó fi ń ṣe tó fi ń pè Ìlọrin ní Ìlọrin lẹ́nu kò ṣẹ̀yìn Aláàfin ẹ má máa pe òjò orí tẹ̀ ẹ́ ní kékeré yìí ọpọlọ wà ń bẹ̀ mo dẹ̀ nítàn lórí láì wòwe ìbọn ńlọrin ni àwọn jagun bàbá wa náà bónú dúró níbodè nẹ́ni ẹ lọ síbi tó ti ń lọrin ṣe bá àwọn ọmọ Aláàfin ló lọ lọrin láti jagun kó tó sọ di lọrin ẹ wá jẹ́ kí wọ́n gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tán bóyá ò lè lọ fún pé káwọn Fúlàní ṣe mọ̀ pé àwa la níjọba ń sìn àwa la níjọba Yorùbá ló níjọba despite pé mi ì fẹ́ ká ṣe election mo sì support bàbá Tinubu pé òun ló níjọba àdúrà tèmi ni pé bí bàbá ṣe ń ṣe yìí ọdún kejìlá mú lọ yìí bóyá bíjà ìyá yìí ṣe ń jẹ gbogbo wa torí tí aráàlú òyìnbó bá ní ìyà ń jẹ wọ́n lé orí onítọ̀hún yẹn ò pé tí ò bá sọ̀rọ̀ torí ìyà tó ń jẹ gbogbo àyè oúnjẹ àwa náà ẹni tí mò ń fún 20,000 wọn bí mi dá kí n fún 20 mọ́ torí kò ká nǹkan kan kò ká anything 20 ti di 50 ṣé kò ti di gbèsè sáà náà lọ́rùn ìyà tó bá ń jara Nàìjíríà tó ń jara Nàìjíríà ilẹ̀ Yorùbá tẹ́yìn aráàlú òyìnbó kan wá bílí pé owó wà lọ́wọ́ yín yóò jẹ́ irọ́ ni o ṣọ́ bí ẹ̀dá kí n má fún àǹtí mi lówó ṣọ́ bí mi dá káàbúrò mi pè mí kí n má fún lówó kí wá láǹfààní pé mo wà ń lo òyìnbó mo ní ìran nídìílé ìyá mo ní nídìílé bàbá ní Ọ̀yọ́ tó máa pè mí ìdílé ìyá máa fà mí máa fún wọn lówó ìdílé ìyá máa pè mí máa fún wọn lówó àwọn ọ̀rẹ́ á fún mi lówó èmi ò kò ní mí lára torí wọn ò béèrè owó tó máa ní mí lára ó jẹ́ tó kàn máa pè pé ẹ fún mi ní 300,000 ẹ jọ ẹ bùn pẹ̀lú 500 táwọn èèyàn máa wá ẹni tí mi mọ̀ rí gan owó tí mi fẹ́ bí mi wọ́n máa wá ń béèrè ẹ̀ which is kò yẹ kó rí bẹ́ẹ̀. Thank you jare brother mi we have to take that action ṣe rí action yẹn gangan ló dáa but àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé taking action láti sọ̀rọ̀ ìyẹn ò mí pé bóyá èèyàn gọ̀ ìyẹn ò mí pé bóyá mi mú mọ̀rọ̀ sọ jù ìyẹn ò mí pé mi nìkan lọ́mọ Ọ̀yọ́ bọ́ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ràn ìlú tèmi kọ́ nìwọ ṣe fẹ́ràn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ràn ìlú ẹ̀ gan tó fẹ́ràn jù mí lọ tí wọ́n bá jẹ́ ẹni tó jẹ́ pé wọn ò lè sọ̀rọ̀ online mo sọ́nú ọ̀rọ̀ mi jẹ́ ni nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ 2008 la join ni
ọ̀rọ̀ ìtàn a máa ń kọ́ báyìí tá a máa ń jà ní lóríṣiríṣi nígbà tó yà bẹ̀rẹ̀ sí ní ṣe live mo lè sọ̀rọ̀ 1 hour kó jẹ́ pé èèyàn márùn ló máa wò wá nǹkan ẹyọ kan tí mo wá notice nínú àwa Yorùbá àtàwọn ọmọ Nàìjíríà tó bá yẹ pé ọ̀rọ̀ yìí sì nítorí pé mi ì fà á já ni tó bá gbé ẹni tó lórúkọ kan ni mo fẹ́ bú ẹ máa rí èrò yẹn làwọn èèyàn fẹ́ but they refuse to listen to the real thing ìtòrí ẹ̀ náà ṣe ní nínú ọdún yìí kí lẹ́mọ̀ tó sọ wọ́n ní we listen we don't judge but àwọn èèyàn listen wọ́n ní judge lójú ẹsẹ̀ Ọ̀yọ́ nìran mi Honorable Mori Hafiz ẹnìyẹn sì ẹ wò ọmọ àǹtí mi nìyẹn wọ́n mọ̀ mí kí ọkọ̀ wá ní ta ní ààrẹ àmàrúfù lọ́yọ̀ọ́ ìyá kẹsẹ̀ ti lọ proof ara ẹ̀ nílùú bàbá ẹ̀ èmi ò ní dárúkọ àwọn tí mo ti dárúkọ sẹ́yìn ẹ̀ o tó bá jáde fún mi tí bá rí pọ́rọ̀ tí mo lè fèsì sí ẹ mọ̀ pé mo máa ń sọ mo dẹ̀ sọ fún yín pé mi ì ní sọ̀rọ̀ mọ́ wọn lè borúkọ mi jẹ́ brother mi wọn lè borúkọ mi jẹ́ you know why ṣòro orúkọ yẹn àwa build ẹ̀ ni olúwa pé mi síre a build ẹ̀ ni ẹ mọ̀ pé the way tí mo ṣe ń ṣe kinní yẹn tí mi bá sọ̀rọ̀ ẹ̀yin yìí náà ò ní wá bí ṣẹ́rí the way tó fi ń borúkọ mi jẹ́ yẹn wọ́n ń gbé mi sókè ní brother mi wàhálà ó mọ̀ pé ìbàjẹ́ ò dọ́là tí wọ́n bá ń bẹ̀ ẹ́ jẹ́ báyìí níjọ́ tó bá ti dẹ́kun bàjẹ́ ìjọ ẹni tí wọ́n máa bàjẹ́ wàláì tàlẹ́ súnmọ́ bí láì làsíláwà alájà olórí Jimoh mo rí yín Akínbọ́tẹ̀ God bless you Rafiu Akim brother mi Akim best brother mi Akim kò ní bàjẹ́ brother mi long time báwo ni ó máa tójọ́ mẹ́ta rẹ̀ kó ríire ti Aláàfin yìí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ Waheed ẹ kó àtúnṣe sórí àtúnṣe ẹ̀gan la máa ṣe èmi wá ń sọ̀rọ̀ èmi ààrẹ Almaroof ọmọ Yẹ̀kínì lóde Ọ̀yọ́ pé láti èní lọ gbogbo nǹkan tó lè ka àbùkù bá ọba kankan kò ní jáde lẹ́nu mi mọ́ èmi ni wọ́n ní mo sọ̀rọ̀ sí lágbájá ní mi sọ̀rọ̀ mo ṣàkàwé nǹkan tó yẹ káwọn bàbá wa ṣe ni Ọọ̀ni òṣè ni àrífín Aláàfin òṣìṣẹ́ ni àrífín mi lè rí Ọ̀ọ̀nìfín láyé tí bá máa tún surprise yín máa gbalẹ̀ ìfẹ́ lọ́wọ́n tó bẹ́ẹ̀ kan ní kí n má wọlé ẹ tún gbé yẹn kẹsọ́ di nǹkan míì tí bá lọ ilé ìfẹsẹ̀ wọn tó bẹ́ẹ̀ kan ní má wọlé torí màá sọ fún ọ pé ilé bàbá mi dé kódà bàbá Ọ̀nìrìṣà á ní you are welcome to Ilé Ifẹ̀ that's the statement mo mọ̀ pé bàbá yẹn fẹ́ tó nǹkan ṣe mo fi Ọlọ́run búra gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn ajá wọn yẹn wọn ò fẹ́ràn bàbá Ọọ̀ni tó mi gbogbo ẹ̀ tẹ́ ìwo sómi ẹ̀ wo oríṣiríṣi tí bá rí nǹkan tó wrong I will say it bọ̀ pé kí n rí ọba fín kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi mọ́ èmi ò dẹ̀ rọ́ba fín mo pè wọ́n ṣàkíyèsí ni ó ti yé yín thank you very much Rafiu à sọ̀rọ̀ ṣẹ́rí àmàrí alágbára Ọlọ́run àkíyèsí ni mo pè wọ́n sí mi ì rí ọba fín lẹ́ẹ̀kan sí mo tún sọ mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Yorùbá tí ọ̀rọ̀ tí mo sọ tó bá dàbí àbùkù fún bàbá wa Ọọ̀ni ẹ má bínú ẹ dáríjì mi ọmọ yín ni mo jẹ́ èmi ò lè bẹ́ẹ̀ lómi bàbá yẹn tó jẹ ni ẹ fi àsìkò yìí kẹ́ni ààrẹ apology mi ó wà accepted inú mi á dùn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ẹ dáríjì mi lórí ọ̀rọ̀ tán ni mo sọ mi ò bú bàbá mo kàn pé dé pé Aláàfin ló lórí ọba tí n bá ta bá jọba tán ó possible kí n má pèdè yẹn mọ́ torí gbogbo àwọn tó pè mí kò sí ẹni tó less than 50 years nínú wọn wọ́n dẹ̀ ń bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ fún mi ní àbá oríṣiríṣi pẹ̀lú eléyìí tí mo wá ṣe yìí bàbá mi Ọ̀nìrìṣà kábíyèsí ẹ má bínú ẹ rí i pé mo ṣe létò mi ò fẹ́ kí àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà mi sọ wọ́n fẹ́ bà orúkọ mi jẹ́ ni mi ì dẹ̀ ní jẹ́ kán bà orúkọ mi jẹ́ torí nǹkan tí màá máa mú wá fún àwọn ẹbí mi lórí Facebook tó máa rí ó ṣe pọ̀ kọ́lọ́n jẹ́ kẹ́mi gbogbo wọn gùn kọ́lọ́n jẹ́ kẹ́mi bàbá wa Ọ̀jájá òrìnkílẹ̀ mi tìtì ojú rábẹ́sá ọkùnrin ogun kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn gùn bàbá wa Aláàfin tó tún Ọ̀wọ́ Adé Abímbọ́lá jíjí ni mo rọ́ba èmi bá wọn fi kún ní o jíjí la rọ́ba ohun tí bàbá mi kọ́kọ́ pè ní ẹ pé
jíjí ni mo jí ni mo rọ́ba mo sọ kò yí àwọn èèyàn pé ẹni tó jọba Ṣèyí Mákindé ò mọ̀ rí orí mi dẹ̀ ń wú ẹni tó jẹ́ Ṣèyí ò mọ̀ rí kò bá sọ̀rọ̀ rí ẹni tó jọba kò mọ̀ pé òun ní fámú ifá la lò lọ́tẹ̀ yìí bá a dẹ̀ ṣe máa ṣe nìyẹn bàbá mi Ọ̀nìrìṣà lẹ́ẹ̀kan sí gbogbo nǹkan tí àwọn ọmọ Yorùbá sọ pé mo sọ tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ káàkiri ò bá sọ ẹ̀yin tẹ́ bá wá fẹ́ wá gbé eléyìí ẹ wá gbé pé ààrẹ bẹ Ọ̀nìrìṣà ẹ má sọ nonsense lẹ́nu lẹ́ẹ̀kan sí pé ibi tó gbé lọ kò rí bẹ́ẹ̀ bàbá mi gbogbo ibi tó ń sọ èmi ń sọ ọ̀rọ̀ tí mo sọ ó dáa mo kó jẹ Ọọ̀ni ni bàbá mi má bínú bàbá wa láàfin Ọlọ́run àjẹkárí yín pẹ́ ọwọ́ adé Abímbọ́lá jíjìlá rọ́bà Ọlọ́run àjẹkẹ́ pẹ́ lórí ipò bàbá wa tìmí náà Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ bàbá wa Olúwo Ọ̀fìwò Ọlọ́run àjẹ́ àrí yín pẹ́ for the first time nǹkan tó ń wá sẹ̀mí mi òní mo fi ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn bàbá yẹn ti rí wa fín bọ́ Olúwo gbogbo nǹkan tí mi bá ti sọ sí Olúwo náà Abdulrasheed ẹni tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ dáadáa ni àjọ wà nínú gúrùpù ni mo bẹ̀ Olúwo náà tó bá ní mo sọ̀rọ̀ ẹ̀yin ọmọ wo ẹ má bínú sáàrẹ yín ààrẹ ò gbọ́dọ̀ má sọ̀rọ̀ ẹ jẹ́ ká jẹ́ káwọn bàbá wa mọ wrong and right mo kí wọn mo kí bàbá wa ọba Èkó gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo nǹkan tẹ́ ẹ bá ti gbọ́ bóyá èmi náà ti sọ̀rọ̀ ṣe mistake sí ẹ má bínú Aláké Àwùjalẹ̀ bàbá mi tó bẹ́ẹ̀ ẹ̀yin ò tiẹ̀ kan ẹ ṣe nǹkan kan tá lè fi sọ̀rọ̀ sí yín Àwùjalẹ̀ I respect that man mo respect bàbá yìí Aláké Ọ̀ẹ̀gbá mo respect yín ẹ̀yin bàbá yìí ẹ pẹ́ ẹ tẹ̀ ti pẹ́ ẹ wá ní dàgbàyà gbogbo eléyìí tí mo wá ṣe yìí ó ti dàṣẹ gbogbo àwọn bàbá wọn máa dàgbà wọn máa dògbó lẹ́ẹ̀kan sí ẹ rí pé mò ń tẹnu mọ́ bàbá mi Ọ̀nìrìṣà èmi ọmọ yín Ààrẹ Almaroof mo tún wá bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ má bínú nítorí pé ìdí tí mo fi ń bẹ̀ yín ó yé mi àmọ́ ẹ bá mi wọ̀nà àwọn ọmọ yín náà kọ́ yé jáde máa sọ̀rọ̀ sí Aláàfin ọ̀rọ̀ tí kékeré inú wọn yẹn tó sọ sálàáfin ó ti pọ̀ jù kò ń ṣe ní kò ń ṣẹ̀ta kò ń ṣe ẹni kò ń ṣàrùn àdẹ̀dákẹ́ fún in as much tí wọn ò bá ti jùkò àwa náà ò ní jùdàrọ a ní láti jùdàrọ Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́ ọmọ ìyá ni wá o àdẹ̀mọ́ bá a ṣe jẹ́ àmọ́ tá a bá ní ká máa fọ̀rọ̀ wíìsò lórí nǹkan ò ní dá lóòótọ́ àwọn èèyàn ti pè mí gbogbo àwọn sísítà mi ní New Jersey ẹni tó tẹ̀ wá pè mí tí kò gbàgbé tárùn mi mọ̀ bóyá sísítà mi ń lògùn ni Yorùbáwùyí is the first person Yorùbáwùyí òun ni first person tó kọ́kọ́ pè mí ó dàbí pọ́ ọmọlé Ifẹ̀ ní Yorùbáwùyí mi ti ẹ̀ lílè mọ̀ ó pè mí ó ní wọ́n fẹjọ́ sùn báyìí ó wà lára ẹni tó yẹ kí n wá ṣe apology tí mo ṣe yẹn ṣe mọ̀ pé mi ìdẹ̀ wá rántí orú mi ìrántí ẹ̀ ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi accept the apology mi for our king Ọ̀nìrìṣà. Thank you very much. God bless everybody. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ ni ìran mi, Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ. Ire o. Ẹ sọ ọ̀rọ̀ yẹn torí mi fẹ́ gbàgbé ọ̀rọ̀ yẹn. Ó ti tún play, wọ́n ti bá mú mọ́rọ̀. Okay. Mo sọ lóòótọ́, mi ìdẹ́ni mi sọ. Nítorí pé ẹ mú ọmọ ọlọ́mọ gbogbo àkáǹtì ọmọ ọlọ́mọ Sunday Igboho wọ́n froze àkáǹtì bọ̀bọ̀ yìí títí di bíbẹ̀ bàbá yìí títí di bí ṣe ń sọ yìí wọn ò ṣí àkáǹtì ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀yin ọba ìwà dákẹ́ ṣèbá láàfin kọ lẹ́tà sí Buhari ńgbà náà kọ́mádé ni mo ṣe òjòrò ni mo ṣe dárúkọ Aláàfin mo gbọ́n ọpọlọ mi pé mi ì ní àyẹ̀wò kankan mi ì ní check up kankan tó fẹ́ ṣe fún mi ìyá kẹsẹ̀ ìwọ ni kò lọ check ara ẹ̀ torí tí n bá skip láti sọ pé ó ju Aláàfin kò ju Aláàfin lọ àwọn èèyàn ni mò ń ṣòjòrò mo yẹ ní ó ju Aláàfin ó ju Ọọ̀ni tí bá sọ yẹn mo mọ nǹkan tí mo sọ Yorùbá ni káwọn bàbá wa lè dìde sí ọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ mi ò wá padà ṣe ṣé Ọọ̀ni of Ifẹ̀ kò gbádà pé Sunday wọn náà mú un gbà tó jáde orí àwọn èèyàn ò pé Ọọ̀ni pé Sunday báyìí wọ́n pè ní CCTV ó bá gbogbo wọn sọ̀rọ̀ ẹran ti ọdún yẹn ẹ̀yin èèyàn tó bá yẹ pé ẹran tó ọ̀rọ̀ yìí ẹ bá mi lọ́ọ̀bà ńlá kékeré kẹ́ ṣí ẹ̀ kó kan ìyá wèrè yìí lára àtàwọn tí wọ́n fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀
àwa wà ń bí báyìí láti entertain àwọn èèyàn, àwa wà ń bí láti sọ ìtàn tí àwọn ọmọ Yorùbá ò mọ̀ la fi wà lórí bí. Èmi ò wà ń bí láti wá gba owó, mo máa ṣiṣẹ́ mi, mo ń gbowó mi, ìyàwó mi ń ṣiṣẹ́, ń gbowó. Every one of us tó wà l'Amẹ́ríkà no lazy for nonsense níbí. Tí ìlú tiwa náà bá lè rí bẹ́ẹ̀, kí àwọn bá lè má jókòó nú ilé máa ta lúdò. Káwọn ìyàwó lè má roṣọ máyà kan jáde, wọn bí ẹ̀dá kó má jáde lọ ṣiṣẹ́. Ṣé tíṣẹ́ bá pín nílùú, ṣé gbogbo a máa jókòó àní ṣiṣẹ́ ni? O lè wà lẹ́nu iṣẹ́, kódà ṣe Amẹ́ríkà gan o lè má ṣe nǹkan kan, gbogbo 10 hours tó máa jókòó lè jókòó kó tiẹ̀ bá wo fóònù ẹ títí. Now mo wá pèdè pé ó ju àwọn ọba yìí lọ nítorí pé ẹ dákẹ́, wọ́n dẹ̀ ń pa wá, ẹ sọ̀rọ̀, wọ́n dẹ̀ ń wọlé wọn pa wá. Ìdí tí mo fi pèdè yẹn nìyẹn. Ìdí tí mo dẹ̀ pé àwọn tó yé wọn. Bàbá mi ò tí ì kú ńgbà náà, ikú bàbá yìí yóò tí ì kú. Bàbá gbọ́, bàbá pè mí, bàbá ò tiẹ̀ sọ lọ́bẹ̀. Bàbá ní ó ní Ọ̀yọ́mèsì ni bàbá máa ń pè mí. Ibi tí mo wà ń bí ìjọ tí ibi tí mo jókòó sí, bàbá ní gbogbo show rẹ ni mo máa ń wò pé àwọn ìyàwó rẹ, àwọn ayaba, wọ́n máa ń play wá fún mi. Èyí tó ṣe láàsì náà mo wò. Bàbá mi kú, bàbá yìí yóò sọ fún mi pé ààrẹ ò gọ̀. Ó sọ fún mi pé láyé rẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ̀, má dákẹ́. Bàbá mọ̀ ìpọ̀rọ̀ tí mo sọ. Bàbá yẹn ní experience débi pé ó ti ro, ó ti gbé ní òkè, ó ti gbé nílẹ̀, ó mú láàrin, ó mú lẹ́gbẹ̀ẹ́, ó mú wájú, wò pé mo ti kó kíní yẹn, mo ti kó papọ̀. Mi ì gbọ́dọ̀ yọ ọba kankan lẹ̀ láti sọ ọ̀rọ̀ yẹn. Mi ò dẹ̀ ní mi ì sọ. Ọba kankan ò lè challenge mi because when I'm talking, mo mọ nǹkan tí mo sọ because mo mọ òfin, mo dẹ̀ mọ law. Mo wá pe èdè yẹn, èdè tí mo pe yẹn gangan ni mo fi ní okay. Lẹ́yìn tá a pèdè tán, nígbà tí Sunday jáde, ẹ̀yin mọ̀ bóyá ara àwọn ọ̀rọ̀ táwa sọ, mi ì fẹ́ sọ̀rọ̀ jù. Ẹ̀yin mọ̀ bóyá ara àwọn ọ̀rọ̀ táwa sọ ni wọ́n put power together náà fi gba olóyè jáde. Ṣé mi ni mo gba olóyè jáde ni? Ṣé mi mo gba Sunday Igboho jáde? Ṣé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá Òrìkílẹ̀ mi tìtì ojú rábẹ́sẹ̀ ọkùnrin ogun, ṣé bàbá kọ́ ló lead the crowd nígbà tó fẹ́ bá olóyè sọ̀rọ̀? Tí mi bá sọrú èdè yẹn, ṣé fẹ́ sọ fún mi pé Ọọ̀ni Ifẹ̀ ò gbọ́ ni? Àbí ta ló gbọ́? Ṣé ẹ fẹ́ sọ pé Ọọ̀ni Ifẹ̀ ò dá mi mọ̀? Ẹ fẹ́ sọ fún mi pé wọ́n gbé show mi lọ fún Ọọ̀ni Ifẹ̀? Mo tún sọ lẹ́ẹ̀kan sí, tí n bá rí bàbá wa Ọọ̀ni Ifẹ̀, bàbá ò ní bú mi pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ because mi ìtàbùkù, mo kàn ní ọ̀rọ̀ tí mo sọ àti sọ ti pẹ́. Màá dọ̀bálẹ̀ aṣífìlà, màá nà tán fún bàbá. Ojú yìí ló máa ṣe, àfi tí Ọọ̀ni Ifẹ̀ ò bá wá sọ́yọ́ lókù. Bàbá àtìmí yìí gangan fúnra rẹ̀, bàbá àtìmí yìí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ, nǹkan tí bàbá ṣe, bàbá mọ̀ pé next time tó bá gbérú ẹ̀ wá, ó máa yan wọnú ibẹ̀ ni. You don't have any right nílẹ̀ Yorùbá. Ẹ lọ bèrè, kò sí adé kan tó kéré. Once tó bá ti jẹ́ pé wọ́n ti crown ẹ pé adé orí ẹ̀ rí. Adé kankan ò kéré nílẹ̀ kó tó jíire láti jẹ́ pé kéèyàn dé adé. Kódà ò gbọ́dọ̀ wólẹ̀. Kódà ò gbọ́dọ̀ tẹ̀ débi pé ó máa dé àyà yìí ni mo sọ. Ọba tìmì tó bá rí Aláàfin, ó máa múrù kẹrẹ báyìí, wọ́n máa fi jura wọn ni bó ṣe wà nù tán nìyẹn. They don't ask you to go and portray for anybody. No. Mo sọ̀rọ̀ kan jọ sí bọ̀bọ́ tó jẹ́ ọmọ Ọlọ́yọ̀ tó jẹ́ ọ̀fọ̀yọ́ tó jí tó wà ní South Carolina bíbá, ọba tó kú recent tó kú last year. Ṣé mọ̀ pé bí dìdìrìn kan ṣe gbé ọba yẹn tó gbé lọ nìyẹn, tó gbé lọ Ilé Ifẹ̀. Wọ́n dẹ̀ ọba tó mú ọ̀padà ní tó jẹ́ pé ọba tó recognize Síjú Adé ló dé bàbá ìlàdé. Ibi tẹ́ ti mọ̀ pé àwọn Yorùbá ògbọ́n nìyẹn. Màá sọ fún yín, olóyè ibẹ̀ ni mi, ibẹ̀ náà ti fi mí jẹ bọ́ba gún wà. Mi ò kéré inú ayé, àmọ́ wọn bá tí mo wà yìí, ẹni tó mọ̀ mí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ confam ni. Bàbá wa Síjú Adé olódi ọba ìlàdé, ló di Ọlọ́yọ̀ tó jí ládé nígbà yẹn. Bọ̀bọ́ yẹn dẹ̀ gbé ọ̀bọ̀ kan tó ló pe rẹ̀ l'ambassador nítorí pé àwọn pípò yẹn ò mọ àṣà. Àwọn tá a mọ àṣà nígbà tí mo lọ́bẹ̀ mi ni mò ń kọ́ wọn ní Yorùbá. Ìjọ tá a kọ́kọ́ lọ́bẹ̀ tá a lọ joyè, ìyàwó kábíyèsí ó jókòó lẹ́nu ọ̀nà. Mo pe Alhaji Nuru tó bá wà mí wá ṣẹlẹ̀ rí mi. Mo ní no, mo ní look, tó rọ́ gbọ́ Yorùbá, mo ní no, o ò gbọ́dọ̀ jókòó síta. Ìyàwó ọba ni ẹ wọnú inú yàrá ẹ, wọn ò gbọ́dọ̀ rí ẹ. Ó tún kúnlẹ̀, wọ́n dẹ̀ ń gba ìkúnlẹ̀ ìyàwó ọba. Ṣẹ́rí pórí wọn ò pé
àwọn tó gbà kúnlẹ̀ wọn ò dẹ̀ sóòótọ́ ọ̀rọ̀ fún èmi àlẹ́ Almaroof mo já gbogbo ẹ̀ fún wọn mo ní gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ wá bí ẹ̀ ṣe dáadáa ẹnu tèmi gbọ́rọ̀ mi ì dẹ̀kọ́ kílẹ̀ mọ́ láìla mi ò ní ṣèkà fún yàn mi ò ní ṣe búburú fún yàn òdodo tí àwọn èèyàn ò fẹ́ gbọ́ nílẹ̀ Yorùbá yìí ẹ̀yin èèyàn ẹ bá mi ṣí àkíní people don't want to listen to the truth wọn ò fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ irọ́ náà fẹ́ ká máa pa a lè máa parọ́ mo pe àwọn akọ́dà wọn gbogbo nǹkan náà ní tẹ́ ẹ bá débi tí mò ń sọ yìí ẹ máa rò pé wà nínú ààfin Ọ̀jájá àbẹ wà nínú ààfin Ọ̀yọ́ ni kò sí nǹkan tí ò pé síbẹ̀ yìí bá tiẹ̀ tí modernize ti wa ẹ máa rí wúrẹ́ ẹ̀rẹ́ran tó ń sáré kiri wọ́n lẹ́ṣin wọ́n ládìyẹ nínú ibẹ̀ wọ́n ní òòṣà Ọbàtálá wọ́n ní Yemọja wọ́n ní Ṣàngó wọ́n ní kò sí òòṣà tí wọ́n ní nínú ibẹ̀ nínú Amẹ́ríkà yìí ló wà o tó bá sọ fún yín pé ṣẹ̀ṣẹ̀ làgbà àwa tá a ti ríran dójú àti rí ẹ jẹ́ káwa sọ kadẹ̀ sọ eré òṣè pé wọ́n ní wọ́n dẹ̀ ń sè wọ́n dé mi lẹ́yìn adé wọ́n fún mi ní oyè bọ́ba gún wa ọ̀pá mi wà nulẹ̀ adé mi wà nulẹ̀ wọ́n á sọ fún mo ní ẹjọ́ mo ní irú nǹkan báyìí ìyàwó ọba ò lè máa kúnlẹ̀ fáwọn èèyàn ń kúnlẹ̀ bíkọ́ kọ́tọ̀ ni mo pe bàbá mi Aróhunfálè mo ní bàbá mi Aróhunfálè ló ní kọ́ fún èmi lóyè bàbá mi Aláàfin ló pe Aróhunfálè tó fi fún èmi lóyè mo ní Aróhunfálè correct àwọn nǹkan kan bí báyìí wáì tí ìyàwó ọba Ọlọ́yọ̀ Túnjí máa wá jókòó sẹ́nu ọ̀nà máa kí àwọn èèyàn wọlé mo ní wọn ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ lẹ́ǹkan pípọ̀ yìí láṣà nítorí fi máa sọ pé tèmi pọ̀ nìyẹn torí mi ní dákẹ́ mo dẹ̀ sọ mo dẹ̀ ní mo sọ fún mo ní queen you don't have any right to stand here láti máa kúnlẹ̀ fún àwọn èèyàn tó rọ́ máa ń láì kéèyàn máa sọ Yorùbá tó bá ti ń sọ ìbò yẹn fún wọn ní fẹ́ gbọ́ tó bá wá sọ Yorùbá tó bá gbọ́ wá ní kó repeat ẹ̀ ní English mo ti post online a ní group tí mo ti ń kọ́ wọn Yorùbá náà kó tó di pé wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ àwọn Yorùbá yìí náà ló bàjẹ́ wọ́n ti wò pé ààrẹ ti wà ń bì àṣejù wọn fẹ́ gbọ́ ẹ mọ̀ pé ẹni tó bá dẹ̀ ń sòótọ́ ọ̀rọ̀ kò ọ̀tá ló máa ní mo ní no àti ẹ̀ tí dé adé wọn àti ẹ̀ tí fún wa lóye bẹ́ẹ̀ mi ṣe wọlé gbára báyìí mo ti fojú wo nǹkan tí ò right mo gbogbo òṣà mo ní damn first time ní láyé mi ní 2015 ní wow ìlú Ọ̀yọ́ gbáàrè tẹ́ bá débẹ̀ bá ọkọ̀ báyìí ni di Ọlọ́yọ̀ Túnjí of Ọ̀yọ́ Túnjí land ìwọ tó bá wà l'Amẹ́ríkà tó bá jọmọ Yorùbá ẹ lo vacation 2 days yín tẹ́ bá contact mi máa sọ báyìí máa débẹ̀ ó ti yé yín mo bá correct woman yẹn mo ní báyìí ni mo ní àṣìyàwó ọba you go inside you sit down or you sit down anywhere but not by the door just sit somewhere ó máa ní èèyàn lẹ́gbẹ̀ẹ́ ó máa láwọn obìnrin bíi akọ́dà èmi mo sọ gbẹ̀ fún wọn á láwọn obìnrin tó máa dress tó máa filẹ̀kẹ̀ sí wọn lórí táwọn náà máa dàbí kí ni àwọn Yorùbá máa ń pè kí ni ẹ̀ mo ti gbàgbé bọ̀ mo rántí ẹ̀ àwọn náà máa take care ìyàwó ọba táwọn yẹn bá dé kódà àwọn náà máa dáhùn mo ní ọkọ wà nínú ilé ẹni tó bá fẹ́ rí kábíyèsí ẹsẹ̀ máa ń yan ọkùnrin táwọn èèyàn bá ti dé tó bá fẹ́ rí kábíyèsí wọ́n kàn máa wọlé iye ọkùnrin ló máa mú wọn lọ wọ́n dẹ̀ ní thank you very much wípé níjọ́ táwọn ti wà ń bí tó ti wà tipẹ́ tí ò ti pọ́nṣẹ́ ìjọba wọ́n ní gbogbo Yorùbá tó wà ń bí òkọ̀ rẹ̀ tàwọn ìyàwó ọba máa kúnlẹ̀ fún ẹ̀dẹ̀ ń gbà ṣé yẹn náà dáa ẹ̀yin èèyàn ṣó dáa èmi wá ń correct bàbá àti mi this stupid woman ó wá ń jáde ó sọ fún mi pé I don't know what I'm saying èmi ń correct bàbá àti mi ọdẹ ipe ọlọ́fà aná tó bá mọ ogun táwọn bàbá yìí ń jà ìyá kìsẹ̀ tó ní jáde so gẹ́gẹ́ bí mo sọ kí n má skip ọ̀rọ̀ yẹn púpọ̀ kí n fi parí show yìí mo á ní ìdí tí mo fi pé èmi àti ìjọ jẹ́gbẹ̀ náà bọ̀ àwọn ò fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ look at ìyá kìsẹ̀ tí ń sìn ẹ wo yes nǹkan tí mo sọ nìyẹn brother mi adé kí ẹ̀yẹn wò kí odidi bàbá ọlọ́fà kó lọ kúnlẹ̀ fún ọba Ìlọrin that is an insult to Yorùbá race there is an insult to our personality mi ní sọ pé mi ní sọ bẹ́ẹ̀ mọ́ ìyá kẹsẹ̀ tí ìwọ ni kò jẹ́ kó rí ẹ pé ìwọ ni kò lọ lògùn ọpọlọ ìwọ ni kò lọ ṣe check up kó lọ béèrè lọ́wọ́ dókítà ẹ ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ mi nínú àwọn tó wò mí wọ́n mọ̀ pé mo dángájá bí ṣe wà mí tí jẹun kan mo kàn ní kí mo kàn jókòó ni pé
kí alájà mi ṣe tí fún mi kíkọ tí ẹ wo nǹkan tó ń lọ mo bá rí tọ́ tó ní ó tiẹ̀ gbé dáadáa Yorùbá Space TV gbé dáadáa ó ní Ààrẹ Almaroof Ọọ̀ni Ifẹ̀ Tìmí Ẹdẹ inú ọ̀rọ̀ tí ìyá olórí burúkú yìí onígò wèrè yìí sọ ẹ máa ní kéèyàn má búyàn bọ àwọn náà máa tọ́yàn mí Ìyá Kẹsẹ̀tì lọ gbìjà lù ẹ̀ náà mo lè sọ̀rọ̀ pé nǹkan tí bàbá wa Tìmí Ẹdẹ ṣe ò dáa mo fi Ọlọ́run búra ṣe rí nǹkan tó ń pa wá ni pé torí pé àwa Yorùbá àfóòtọ̀rọ̀ wàláì tí bàbá Tìmí Ẹdẹ bá jókòó báyìí má déwájú ẹ̀ má lè ná tán má dọ̀bálẹ̀ orí ìdọ̀bálẹ̀ mi ni má ti sọ pé bàbá ń tẹ̀ ṣe yẹn ò dáa kábíyèsí àìrá àwọn ọba wa bá wí náà sọ tí n bá rí Ọọ̀ni lẹ́ni má ná tán má bọ́ bàtà má gbogbo nǹkan orí mi bá má gbélé má dọ̀bálẹ̀ fún bàbá yẹn ìyẹn ò mí pé mo hate Ọọ̀ni ẹ̀ ń sínwín ni wọ́n ní tààrẹ Almaroof pọ̀ I know what I'm saying I have right God bless you brother mi assist I have right to defend the Yoruba land tọ́ba wa tí wọ́n bá ti ṣe nǹkan tí ò dáa everybody ẹ jẹ́ ká defend wọn Ìyá Kẹsẹ̀tì ń support ń sin pé èmi ta àbùkù lu Ọlọ́fààná mi tó bẹ́ẹ̀ tí bá rí aago bàbá Ọlọ́fààná lè ní sìn máa pe bàbá pé Tìmí Ẹdẹ máa pe bàbá máa dẹ̀ kí wọ́n pe bàbá ẹ lọ gbọ́ nǹkan tí mo sọ mi ì fi nǹkan kan ta bàbá lábùkù mo pèdè kan tí mo ní Olúwo gan bóyá burú tó I'm sorry for that language pé mo sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ò dáa fún Olúwo ẹ̀yin ọmọ òwú ẹ má bínú ìrẹ́pọ̀ lèmi náà wá fẹ́ látẹ̀ni lọ èdè tí mo dẹ̀ pè ni mo fi pè ní èdè àwọn ọmọ ògbóró pé bí bàbá Olúwo ṣe wà yẹn bó ṣe jẹ́ pé bàbá yẹn ò gbàgbé rẹ̀ Olúwo ò lè lọ bẹ̀ kó dọ̀bálẹ̀ láíláí bó ṣe fún lówó tó bá trust gbogbo yẹn àwa trust Olúwo tí mò ń wò yẹn kò ṣe ọba tó gbàgbé rẹ̀ fún anybody Olúwo lè lọ sí ibẹ̀ yẹn kó lọ dọ̀bálẹ̀ despite pé ibẹ̀ lówó ẹ̀ ti ń wá bàbá wa wá lọ àgbàlagbà ara ẹ wo Tìmí tó ká ẹ wo bí bàbá ṣe ká tòtò kírú bàbá wa Tìmí Ẹdẹ yìí kí wọ́n wá lọ sí ibẹ̀ yẹn kó wá lọ kó dáa Ìyá Kẹsẹ̀tì lọ rewrite story ẹ you don't know how to talk if you want to advise person gẹ́gẹ́ bí mo ṣe sọ you guys should come up with ọ̀rọ̀ tó dáa and fans tí mo ní every day ni mo ní 1,000 fans it's either you like it or not gbogbo nǹkan tí mo sọ yìí kò ṣe gbogbo èèyàn ló máa support ẹ tèmi ni pé you can comment but má bú mi tó bá ti bú mi má delete ẹ má block ẹ ni comment títí ẹ ní nǹkan tí wọ́n rí you no come here láti máa pe bàbá oníbàbá pórí tèmi burú ẹ ń ṣe èrè kíní kan no my page doesn't allow that kind of nonsense irú òṣì tẹ́ ẹ̀ ń ṣe lórí TikTok on the 19th sin wọ́n máa pa TikTok yín kó bá tán kó gbà ó lẹ̀ wá ní kó wá síbì wọ́n á pa TikTok torí òṣì lẹ́ ń ṣe ń bẹ̀ ẹ̀ rí àwọn ọmọ obìnrin mo máa sọ àwọn obìnrin tó yẹ pé wife material tó yẹ kó wà nílé ọkùnrin kan kó bímọ fọkùnrin yẹn kó bímọ tán kó mọ̀ pé òun ti wà ń bẹ̀ ibi tó wà ní irọ́ ó máa rí wọn lórí Facebook àwọn ọmọ 2021 wọ́n máa gbé ọyàn síta ẹ̀dẹ̀ sọ pé kíkiní yẹn rí bẹ́ẹ̀ yẹn America has 19 wọ́n máa ti TikTok pa mi mọ̀ bóyá ní TikTok Naija o but l'America lọ́dọ̀ wa ń bì òṣì táwọn ọmọ wa ti ẹ̀ ṣe tẹ́ bá rí wọn àwọn kéékèèké wọ́n máa bọ́tọ̀ wọ́n máa gbé fídíò wọn máa lọ máa gbọ̀n dí kí nìyẹn ó ní máa fi sọ pé ìwọ obìnrin tó bá wá sí orí ibi àbó wá sórí Facebook tó bá jó nọ́mà ó dáa kó wá jókòó kọ̀dí sí kámẹ́rà kó máa gbọ̀dí sí kámẹ́rà jọ kí nìyẹn mì ni o ẹ̀yin èèyàn mi tẹ́ wá ń bì ẹjọ́ tó lọ ẹ má bínú pé mo sọ̀rọ̀ ṣó ti yé yín I will keep thank you engineer I will keep them mama jẹ́ kán mọ̀ let them know because the truth is the truth why should baba Tìmí Ẹdẹ Tìmí Ọlọ́fààná if Ìyá Kẹsẹ̀tì tó bá mọ̀ the history of Ọlọ́fààní baba Tìmí yìí tó bá mọ̀ history ẹ̀ ni a mọ̀ wípé bàbá yìí ń ṣe ẹni tó gbọ́dọ̀ lọ kúnlẹ̀ fún ọba kankan tó ti yé yín and again wọ́n máa ń pòwe pé ọba tí fọba jẹ wọ́n lò fún gbogbo àwọn ọba wọ́n lò fún Aláàfin wọ́n lò fún Ọọ̀ni wọ́n lò fún Àkàrìgbò Rẹ́mọ wọ́n lò fún Aláké wọ́n lò fún Àwùjalẹ̀ it doesn't mean pé ọba yẹn títí mi bá débẹ̀ ẹ̀sìn kó lọ dọ̀bálẹ̀ f'Aláàfin no ọkàn sọ pé ọba tí dọ̀bálẹ̀ ọba ni ọba ò gbọ́dọ̀ gbàdọ̀bálẹ̀ ọba ìdọ̀bálẹ̀ tó bá tí ọba bá fẹ́ fún ẹ ládé ìdọ̀bálẹ̀ tó bá ti fún ọba yẹn jọ yẹn that's the last one
tẹ́ ẹ̀ bá mọ̀ àwọn òbí kan wà lọ́yọ̀ tó yẹ pé àwọn kan wà tí Aláàfin yìí máa dọ̀bálẹ̀ fún, that is the last one. Àwọn yẹn kéré wọn ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ f'Aláàfin nínú Ọ̀yọ́ náà ni ìyàwó mọ ìtàn débẹ̀ ni ẹ lọ wádìí kó tó di pé wọ́n gbé bàbá sí orí ẹ̀ kó tó gbadé ńláńlá ó láwọn kan tó máa kọ́kọ́ dọ̀bálẹ̀ fún last dọ̀bálẹ̀ nìyẹn àwọn tó dọ̀bálẹ̀ fún yẹn ò dẹ̀ lè dọ̀bálẹ̀ fóun náà ẹ wádìí mo mọ̀ tán mi ń ṣòpònú nínú Yorùbá ẹ̀yin èèyàn ẹ kàn bá mi fi ṣọ́ sí Ìyá Cassette ẹni kó mind the business ẹ̀ ok mo á fẹ́ proof kankan fún yín lónìí níjọ́ tí mo ní Sunday Igboho ju àwọn ọba lọ ìdí ẹ̀rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ ajáde aláfẹ́ gbàlú bàbá wa àwọn èèyàn wá jáde wọ́n wá mú ọmọ ọlọ́mọ sínú ẹ̀wọ̀n Sunday Igboho ní more than 20 something account wọ́n block gbogbo account bọ̀bọ̀ ìdí ẹ̀ ní ẹ wá fẹ́ sọmọ ọlọ́mọ dátọ́rọ̀ jẹ́ nítorí ó gbìjà lú ẹ̀ ń ṣe èrè ni èyí tẹ́ ẹ̀ sọ nonsense lẹ́nu yẹn ṣé ẹ̀ ń ṣe èrè ni ó gbìjà pé kí Fúlàní má pa wá mọ́ ìwọ kọ́kọ́ ní Ìyá Cassette tó ń sọ pé lájúrú nǹkan tèmi fojú Aláàfin rí ẹ rí pé wèrè ni ìyá yìí bàbá tó yẹ pé tó fi kú bá àjọ sọ̀rọ̀ ni nígbà tó yẹ pé ọ̀rọ̀ wọ́n nílẹ̀ ń sọ kí ni mo fojú Aláàfin rí nílùú bàbá mi ṣé ẹ mọ̀ pé ẹni tó bá tẹ Aláàfin lójúmọ́lẹ̀ ò lè wọlú bàbá ẹ̀ ni mo rìn mo tún dáàfin wọ́n tún lùlù tẹ̀lé mi nítorí Ìyá Cassette ọ̀rọ̀ tó sọ yìí náà ni mo sì ní kí nìyẹn máa lọ wá wọ́n lùlù tẹ̀lé mi tí mo fi wọnú ọ̀dọ̀ bàbá báyìí ni èmi ọmọ ajílà lẹ́ṣọ̀ mo mọ nǹkan tí mo wọ̀n nílùú bàbá mi Ìyá Cassette kí ló wọ̀n nílùú bàbá ẹ̀ àtẹ̀yìn yòókù kí lẹ wọ̀n kí ni nǹkan tẹ̀ ń ṣe kí lẹ gbé ṣe fún lóyìn látọdún tó ti wà níbi tí o lè lọlé ni o lọlé àwa ń lọlé mo sì lọlé ọdún mo lọ ẹ̀mẹ́ta ni mo lọ sí Nàìjíríà last year Ìyá Cassette ṣọ́ọ́rẹ́ mi láìkí kí n máa obìnrin ni mo respect jù láyé mi ìdẹ́ fẹ́ sọ̀rọ̀ obìnrin láì dáa mi fẹ́ bu obìnrin bò tó orí ìyá yẹ orí ẹ yí màá sọ for the first time tẹ́ ẹ bá gbé wèrè wá màá máa gbé wèrè yẹn fún yín anybody tó bá wò mí tó bá ní ààrẹ tiẹ̀ pọ̀ tèmi pọ̀ nítorí pé ọmọ Yorùbá ni mí mo dẹ̀ fẹ́ràn ìlú bàbá tó bí mi lọ́mọ ìlú bàbá mi dẹ̀ jẹ mí lógún gan débi pé mo fi Ọlọ́run búra ìyàwó mi ń bí ó máa ń sọ fún mi pé o fẹ́ràn ìlú bàbá ẹ̀ gan ju inú ilé ẹ̀ lọ nítorí ó mọ̀ pé mo gbẹ́lu mi sórí àtìgbà tá ti ń fẹ́ra ní kékeré mi ìmísí lé yarí tá a fi délùú yìí kódà kí wá lọ kí n kúrò ní Ọ̀yọ́ níjọ́ kẹta ọdún máa lọ torí pé mo fẹ́ràn ìlú bàbá mi kí ló dé ẹ jẹ́ ká wálé olo ti gbé sájò yìí o gbé sájò o lè lọlé o lè kú o tó bá lè ní wàá ta mọ́ta lágbá Ìyá Cassette wàá ta mọ́ta mọ̀dùn wàá ta mọ́ lágbájá ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀yin èèyàn ẹ jọ ẹ̀yin fáàsì mi ẹ bá mi ṣí àkíní ẹ má wò mí láláṣejù but whenever anybody come out for me tí n bá jáde ẹ mọ̀ wípé mi ò dárúkọ wọn àwọn máa kọ́kọ́ dárúkọ mi Ìyá Cassette nìyẹn ó ní mò ń wò yìí òun ló kọ́kọ́ dárúkọ mi mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ ní kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ tí mi sọ Olúwo ẹ máa gbọ́ o. tẹ́ ẹ ló gbé Fúlàní sílé tẹ́ ń gbọ́. òun ni ikú kàn tẹ́ ń gbọ́. lọ́lọ́run náà fi ń fojú yín hàn mọ́ bò. tẹ́ ń gbọ́. Àdìmọ̀rúfù. ṣé ẹ gbọ́ kẹ́ lè mọ̀ yìí pé kì í ṣe pé mo kàn ń ṣe kinní o ẹ gbọ́ o. ó mọ̀ ga lára ẹ o. tá a bá ń bẹ̀rù ká bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ ìwọ ni ta ni téèyàn bẹ̀rù ìwọ ni ta ni. ìwọ ni ta ni olórí ibú ṣe bọ́ yẹn sọ Yorùbá nìyẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ ìwọ ni ta ni ṣé ti ní pé kò ń ṣara wa ìwọ ni ta ni ṣé de Yorùbá ni ìwọ ọmọ Fúlàní tó fẹ́ máa bá a dá sọ̀rọ̀ Ìyá Cassette sórí ẹ̀ tiẹ̀ wá yí ni ṣé ìyá yóò máa ṣe èrè ṣá Ìyá Cassette lọ check medication ẹ you need medication o ti skip ẹ mi ò wà látara tẹ bá mọ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ mọ̀ pé mo máa gbé orí fún obìnrin mo wá fẹ́ sọ ọ̀rọ̀ yẹn torí mi fẹ́ gbàgbé ọ̀rọ̀ yẹn ó ti tún play wọ́n ti bá mú mọ́rọ̀ mo fi Ọlọ́run búra ṣe rí nǹkan tó ń pa wá ni pé torí pé àwa Yorùbá àfóòtọ̀rọ̀ wàláhì tí bàbá tìmí ẹdẹ bá jókòó báyìí má déwájú ẹ̀ má dẹ̀ ná tán má dọ̀bálẹ̀ orí ìdọ̀bálẹ̀ mi ni má ti sọ pé bàbá ń tẹ̀ ṣe yẹn ò dáa kábíyèsí àìrá àwọn ọba wa bá wí náà sọ tí n bá rí Ọ̀ọ̀ni lẹ́nìí má ná tán má bọ́ bàtà má gbogbo nǹkan orí mi bá má gbélé má dọ̀bálẹ̀ fún bàbá yẹn
ìyẹn ò mí pé mo hate ọ̀nì ẹ̀ ń sínwín ni wọ́n ní tààrẹ àlèmọ̀rúfù pọ̀. I know what I'm saying. I have right. God bless you, brother mi. Azeez, I have right to defend the Yoruba land. Tọ́ba wa tí wọ́n bá ti ń ṣe nǹkan tí ò dáa. Everybody ẹ jẹ́ ká defend wọn. Ìyá Kẹsẹ̀ tí ń support ń sin pé èmi ta àbùkù lu Ọlọ́fààná mi tó bẹ́ẹ̀ tí bá rí aago bàbá Ọlọ́fààná lè ní sìn máa pe bàbá pé Timi Ẹdẹ máa pe bàbá máa dẹ̀ kí wọ́n pe bàbá ẹ lọ gbọ́ nǹkan tí mo sọ mi ì fi nǹkan kan ta bàbá lábùkù. Mo pèdè kan tí mo ní Olúwo gan bó burú tó I'm sorry for that language pé mo sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ò dáa fún Olúwo ẹ̀yin ọmọ òwú ẹ má bínú. Ìrẹ́pọ̀ lèmi náà wá fẹ́ látẹ̀ni lọ. Èdè tí mo dẹ̀ pè ni mo fi pè ní èdè àwọn ọmọ ògbóró pé bí bàbá Olúwo ṣe wà yẹn bó ṣe jẹ́ pé bàbá yẹn ò gbàgbé rẹ̀ Olúwo ò lè lọ bẹ̀ kó dọ̀bálẹ̀ láíláí bó ṣe fún lówó. Tó bá trust gbogbo yẹn. Ẹ má bínú ẹ̀yin. Tí àwọn onílàáká ìbá gbọ́ ọ̀rọ̀ wa àwa méjèèjì. Ṣé rí. Bàbá Timi Ẹdẹ kábíyèsí. Àwọn èèyàn ní mo ní àṣejù. Wọ́n lọ Ìlọrin. Ọ̀rẹ́ lè pa wọ́n pọ̀. Ìyá Kẹsẹ̀tì. Ìyá Kẹsẹ̀tì. Sórí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí kò ń ṣe ọ̀rọ̀ ìjà. Mo rí pé àwọn èèyàn ń wá mi. Mo wá jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ì mọ nǹkan fi pamọ́. Mo kàn máa sọ̀rọ̀ yẹn díẹ̀ níwọ̀nba ni. Gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ fáǹsì mi náà lẹ máa ti gbọ́. Fúnra mi ni mò ń wo Ìyá Kẹsẹ̀tì ń bì. Ẹ bá wa Tinubu fi lọ sí Ìlọrin. Ó gbọ́ ìtàn. Ṣé rí mi bá má dá ìyá yìí lóhùn. Bọ̀ tí n bá fi ìyá yìí lẹ̀ ó máa fi pé bóyá ó mọ nǹkan tó ń sọ. Ó lọ gbé ọ̀rọ̀ Sunday Igboho tí mo sọ ń jọ sí ó gbé wá. Ọ̀pọ̀lọpọ̀ òdùn sí ni wàhálà fi tó yìí ní àbíbáwò. Ó ti yé yín. Kò tiẹ̀ wá yé èmi o. Ohun Ìyá Kẹsẹ̀tì lẹ́ ń gbọ́ yẹn. Fídíò tí Mo sọ̀rọ̀ lórí Àlùmọ̀rúfù ṣe. Timi Ẹdẹ mi ì dẹ́ni sọ pé mi ì sọmọ. Bọ̀ Ìyá Kẹsẹ̀tì mo kàn fẹ́ kó mọ nǹkan kan ni pé number one Ìyá Kẹsẹ̀tì ó sí nínú ọmọ Yorùbá. Ó fẹ́ runra mọ́ wa ni. Number two Ẹdẹ o àti Ìlọrin kò papọ̀. Níbi tó ti ń sọ̀rọ̀ ń sìn ó bẹ̀rẹ̀ sí ní yín. Mi ì nídìí kó dà mí pé òun lẹ́ ń gbọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ní yín ọba Ìlọrin. Àmọ́ ibi yìí la wà tí Ìyá Kẹsẹ̀tì ti sọ wípé àwọn ò ṣe ọmọ Yorùbá. Bọ̀ nǹkan tí kan máa sọ fún Ìyá Kẹsẹ̀tì láàárọ̀ yìí ni pé ẹ̀yin èèyàn ẹ kàn bá mi sọ fún ẹ mọ̀ pé mi ò ń fẹ́ bóbìnrin pariwo. Tó bá jóbìnrin ni ẹ mọ̀ pé mo ya ọkùnrin ni màá bá wọn fàájà. Àní èmi sì ń sọ fún yín pé èmi ò ń ṣe kòbòkòbò ọmọ Yorùbá ni mí. Jẹ́jẹ́ ni mo jókòó tí Ìyá Kẹsẹ̀tì tún wá tó bú mi o. Ó lóun ò bá mi jà mú ń sọ̀rọ̀ sí mi. Kò dẹ̀ bá mi jà. Ó ní kó lọ check ọpọlọ mi. Ṣé ń gbọ́ o? Ẹ máa gbọ́ o. Tàbí èèyàn mu Colorado àbíbò náà ṣe pè. Wọ́n sì mí gbọ́ o. Ṣé ń gbọ́? Ó ní má ṣòun bó yẹ ń sọ̀rọ̀ sí mi ẹ máa gbọ́ o. Dùndú rẹ̀ ńlá ta too much. Nílẹ̀ bàbá mi, ṣé mi jọmọ Fúlàní? Lọ fún check up. Ṣé gbọ́ o? Doctor and spiritual. Lọ fún check up dáadáa. Ẹ̀yin èèyàn tẹ́ wà ń bí tẹ́ jẹ́ ọlọ́pọlọ. Ẹ jọ̀ọ́ ṣó make sense. Torí mi understand ìyá yìí. Ẹ jọ̀ọ́ ṣó make sense. Mi bú bàbá Timi Ẹdẹ. Nǹkan tí mo sọ mo ṣe gbọ́. Ṣó make sense kí ọba ilẹ̀ Yorùbá lọ kúnlẹ̀ fún ọba Fúlàní. Àní kíní yìí àwa máa jà títí tá máa fi filé ayé lẹ̀ ni. Àwa máa fìtàn lẹ̀ àwo ń ṣe òpònú. Ṣó ti yé yín? Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sìn
ó ń sọ̀rọ̀ yìí pé Ìlọrin àti ilé ètè Ẹdẹ wọ́n súnmọ́ra wọn báwo lẹ́dẹ àti Ìlọrin ṣe súnmọ́ra wọn kódà tó bá súnmọ́ra wọn by miles báwo lẹ́dẹ pẹ̀lú Ìlọrin ṣe papọ̀ Ẹdẹ inú ìlú àwa lẹ́dẹ wà Ẹdẹ ara Ọ̀yọ́ state ni so ìyá kẹsẹ̀ tí bọ́ta ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun. àmọ́ màmá yìí ẹ kàn bá mi sọ fún màmá mi ìráyè tẹ 2025 má dá sí mi ìta sí ẹ mọ́ but ṣé o mọ̀ pé àìmọye èèyàn ló ti bá pàdé nínú ìrìn àjò? tí n bá dá màmá yìí lóhùn ó máa jẹ lọ ó ti yé yín bọ̀ mo gbọ́dọ̀ fún lésì díẹ̀ ìyá Kẹsẹ̀t ó ní ò bá mi jà ọ̀rọ̀ jà kọ́ ó dẹ̀ ń nù mí lọ́rọ̀ orí ẹ̀ ò pé màmá kò yẹ kí n ṣerú èdè yẹn fún ẹ bọ̀ orí ẹ̀ ò pé màmá ìwọ gangan ló yẹ kó lọ lògùn ẹ torí mi dá pé ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ kò sọ̀rọ̀ àṣìírí ń bẹ̀ kò sí ọ̀rọ̀ atatanto tó ń bẹ̀ nọmba 1 báwo lè ṣe máa sọ fún mi yí pé nǹkan títì mi Ẹdẹ lọ ṣe ní Ìlọrin bó lọ kí kábí ó tún yin ọba lọ́rin yẹn ju tìmí Ẹdẹ lọ ìwọ tẹ́ ẹ bá mọ̀ yín tẹ́ ẹ bá mọ̀ ìtàn tìmí Ẹdẹ wọ́n máa pè ní tìmí ọlọ́fà aná àwọn bàbá yìí lára ọmọ Odùduwà tó ní agbára ni àwọn nígbà tí mò ń sọ̀rọ̀ àwọn ìlà náà wọ́n ní ìlà ládé wà tó ti yé yín wọ́n á tún ní Òwu la kọ́ dá ọ̀rọ̀ Yorùbá lèmi fẹ́ sọ̀rọ̀ ọjà kọ́ Òwu la kọ́ dá tó bá dẹ̀ ń sọ wọ́n ní Aláàfin ọba ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń pe Ọ̀ọ̀ni náà ní ọba ilẹ̀ Yorùbá èmi ò ní sọ lórí ọ̀rọ̀ controversy torí mo rí pé àwọn tó máa ń gbé show mi the way tó máa fi ń address the attention àwọn èèyàn ló jẹ́ káwọn idiots ẹ máa wá attack mi but wọ́n mọ̀ wípé nǹkan táwọn ṣe nígbà tí ọ̀gbẹ́ni tí mo pè ní mi ìfẹ́ máa dárúkọ wọn mọ́ torí mi ní mo ti sọ pé mi ní sọ̀rọ̀ lórí wọn mọ́ àfi tó bá tún ta sí mi nígbà tí wọ́n bú tó kọ́kọ́ bú Aláàfin nípa ọ̀rọ̀ Dami mo pè gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìjẹta mo pè sákèsì ó gbà kéèsì mi ó padà wá bú mi bọ̀ ìgbà tẹ́mi kàn sọ̀rọ̀ òun fi àbùkù kan bàbá ni o bọ̀ èmi kàn sọ̀rọ̀ pé bàbá òun ṣolórí kò ṣolórí now ìyá Kẹsẹ̀tì náà jáde wọ́n ti gbé Space TV ti gbé èmi ò ní kẹ́ bá gbé show mi o bọ̀ ẹ bá fún show mi ní tọ́pìkì tó máa yọ èmi lẹ́nu tó ti yé yín gbogbo ẹ̀yin tẹ́ máa gbé show mi ẹ má fún show mi ní tọ́pìkì táwọn èèyàn máa fi pé èèyàn burúkú ni mí tẹ́ bá dẹ̀ ṣe máa strike page yín down mo fi Ọlọ́run búra èmi ni mo ní it's my voice èmi ni mo ní show mi ibu kó jẹ́ pé ẹ ń gbé mi ò bá yín jà pé ẹ tún gbé show mi before èmi ẹ rí pé mi ń ṣe YouTube guru mo kàn máa ń kọ́ ti díẹ̀díẹ̀ lọ sí YouTube ni nítorí pé èmi ò really dúró pé owó mi wá torí owó èmi ń ṣe show mi nítorí ọmọ Yorùbá tí mo jẹ́ ni mo dẹ̀ ń ṣe ní orí Facebook káwọn èèyàn mọ nǹkan tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ ló wá sórí ètò mi láti mọ nǹkan tó ń lọ kì í ṣe pé torí owó làwa ṣe jáde ìyá Kẹsẹ̀tì yìí voice ló máa ń ṣe ascend sáwọn èèyàn kan bá paste eléyìí tí mò ń wo ìṣọ́gbà láàfin ó gbọ́ ní Ifẹ̀ ó gbé tìmí Ẹdẹ ìyá Kẹsẹ̀tì wọ́n fi fọ́tò mi sí Space TV ló gbé yẹn but my warning to you guys ni pé before I go far so ti yé yín thank you jàre oríire ńlá ni o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run brother mi Olúṣẹ́gun oríire ńlá ni o so eléyìí náà mo ń fi opportunity yẹn mi ní pẹ́ lórí kíni mo ń fi opportunity yẹn sọ fún gbogbo àwọn tó bá ń gbé show mi ẹjọ́ tó rọ Ọlọ́run address my show according to the way tí mo ṣe put kíní mi together don't address my show like Ààrẹ Almarufu orí Ọ̀nìfín ẹjọ́ tó rọ Ọlọ́run like I said anybody nínú yín tó bá tún ṣe mo máa strike ẹ èmi lèmi ń ṣiṣẹ́ fún yín jẹ náà ó ní time kan tí mo request kẹ́ máa fún mi lówó den ìkọ́nu wọn nǹkan tí wọ́n ń rí ní orí YouTube yẹn mo mọ iye tó ń pa náà
mo dẹ̀ mọyì bó ṣe ń rí èrò èmi gan tí mo ní kíní torí pé mi ò ń ṣe YouTube mi rérò lórí YouTube mi ò ń go far rárá tó bá gbé show mi ó lè rí 17, 20, 40,000 I don't care about it but topic tẹ́ fẹ́ máa fi sí yẹn mo against entirely I don't want it ẹjọ́ tó rọ lọ́hùn that is the reason why tọ́pọ̀lọpọ̀ ṣe wò pé Ààrẹ Almaroof ti àbùkù mi tó bẹ́ẹ̀ kí n ta àbùkù lu Ọ̀rẹ́ Ifẹ̀ ọ̀rọ̀ tí mo sọ náà ni mo sọ I will be the only person tí ṣe máa tẹnu mọ́ ọmọ Ọ̀yọ́ ní mímí ìṣọmọ àlè tó ti yé yín tí bá ní òní ò ń ṣe olórí ọlọ́ba this is not the first time tá a ti ń sọ mo fẹ́ kẹ́yìn èèyàn get it straight but you people come out ẹ̀yin méjèèjì ẹ pàdé pọ̀ ẹ bọ́ síta ẹ bú mi Ìyá Kẹsẹ̀ títí jọ́ nìyín èmi ò ń sọ̀rọ̀ kí ni mi ń sọ mi ò ní dárúkọ any one of you níbi ilé nìyí àmọ́ kó ní kálukú wa ká lọ gbé jẹ́ tẹ́ ẹ bá fẹ́ ìrẹ́pọ̀ a máa ṣe ìrẹ́pọ̀ but in as much tẹ́yìn bá believe pé ẹ lè máa ju òkò sí ààfin Ọ̀yọ́ ẹ lè máa ju òkò lálẹ́dẹ̀ Ọ̀yọ́ ẹ dẹ̀ believe pé àwọn ò lè ju òkò sí Ilé Ifẹ̀ kò ní happen mo máa ń wo àwọn kan tó rí wọn burú irú àwọn Ìyá Kẹsẹ̀ tàtàwọn idiot kankan ẹ̀yin ń sọ̀rọ̀ ẹ̀yin náà máa ní sàárẹ̀ ni ṣé wọ́n nìkan lọ́mọ Ọ̀yọ́ ni ṣẹ́yìn nìkan lọ́mọ ìlú tiyín náà mi ṣe èmi nìkan kọ́ lọ́mọ Ọ̀yọ́ bọ̀ mo lè cover ìlú mi àwọn ọmọ Ọ̀yọ́ tó dẹ̀ ń sọ̀rọ̀ tó jáwọn àbúrò mi wà bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn tèmi náà bá tú wọn lẹ̀ kọ́ máa rí yín fín kò ṣe gbogbo ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yìí lèmi àti ìjọ jẹ́gbẹ́ náà bọ̀ àwọn ò fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ look at Ìyá Kẹsẹ̀ tí ń sìn ẹ wo yes nǹkan tí mo sọ nìyẹn brother mi adé kí ẹ̀yẹn wò kí odidi bàbá ọlọ́fà kó lọ kúnlẹ̀ fún ọba Ìlọrin that is an insult to Yorùbá race there is an insult to our personality mi ní sọ pé mi ní sọ bẹ́ẹ̀ mọ́ Ìyá Kẹsẹ̀ tí ìwọ ni kò jẹ́ kó rí ẹ pé ìwọ ni kò lọ lògùn ọpọlọ ìwọ ni kò lọ ṣe check up kó lọ béèrè lọ́wọ́ dókítà ẹ ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ mi nínú àwọn tó wò mí wọ́n mọ̀ pé mo dángájá bí ṣe wà mí tí jẹun kan mo kàn ní mo kàn jókòó ni pé kí alájà mi ṣe tíì fún mi kíkọ tí ẹ wo nǹkan tó ń lọ mo bá rí tọ́tún ní ó tiẹ̀ gbé dáadáa Yorùbá Space TV gbé dáadáa ó ní Ààrẹ Almaroof Ọọ̀ni Ifẹ̀ Tìmí Ẹdẹ inú ọ̀rọ̀ tí ìyá olórí burúkú yìí onígò wèrè yìí sọ ẹ máa ní kéèyàn má búyàn bọ àwọn náà máa tọ́yàn mí Ìyá Kẹsẹ̀ tí lọ́ọ́ gbìjà lù ẹ̀ náà mo lè sọ̀rọ̀ pé nǹkan tí bàbá wa Tìmí Ẹdẹ ṣe ò dáa mo fi Ọlọ́run búra